tí àwa ọmọ Nàìjíríà tá bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹnu mi lẹ ti máa gbọ́. Òótọ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ pín sí ipa mẹ́ta tí mo máa sọ fún yín. Ṣé rí ó dá kéèyàn ní ambition, ó dẹ̀ dá kó jẹ́ pé ìgbà ara òun là ń bú ara. Ṣó ti yé yín? Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ wá sí abroad àbí ẹ̀yin tí ẹ ti ń gbèrò àti wá tọ́lọ̀ yín ti ń bọ́ sí, mo ti sọ fún yín rí pé ojú àwo báyìí òun ni àwo fi ń gbọbẹ̀. Tẹ́ bá máa fi kún èjì yín ẹ má jẹ́ kó ju ọdún mẹ́ta. Tẹ́ bá dẹ̀ máa yọ kúrò ńbẹ̀ náà ẹ má jẹ́ kó ju ọdún mẹ́ta. Àlálíkùwá bí màmá mi ṣe ń sọ èdè màmá mi nìyẹn. Àlálíkùwá kò sí nǹkan tó yẹ kẹ́ fi kún èjì yín nítorí pé tẹ́ bá fi nǹkan kún èjì yín ó máa affect yín lọ́jọ́ iwájú. Girl yìí tí gbogbo wa mọ̀ sí Ontewé Àtegbò ní Dublin 1966 ni wọ́n bí ní ìlú Ìbàdàn ni wọ́n bí sí. Nígbà tó ń bọ̀ ní Dublin ó dẹ̀ fi 6 years kún age àbí 5 years ó ṣáná bóun ní 1961 ó affect ẹ̀. So in 2017 ó bẹ̀rẹ̀ Ewé Àtegbò yẹn officially láti máa tà ní orí internet nítorí pé Facebook live bẹ̀rẹ̀ ní August 2016 ó wá bẹ̀rẹ̀ sí ti ewé yẹn níbi November 2016 àwọn èèyàn dẹ̀ buy into it. Àwọn nǹkan tó rà ní £5 ó pè fún wọn ní 20 àwọn èèyàn rà owó dé. Ó wá fẹ́ ra ilé tó ń gbé ilé council ẹ̀. Wọ́n wá ní wọn ò lè tà fún because of her age. One, then she has no credit. She has no credibility as somebody, as èèyàn. Ó níṣẹ́, ó ti ṣiṣẹ́ for the past so many years. All of a sudden, ó wá ní ó fẹ́ ó ní owó díẹ̀ nínú àkáǹtì ẹ̀, ó fẹ́ ra ilé. Wọ́n ta ilé yẹn fún based on credibility. Number 3, she has no credit. Kò ní credit. Credit score was 0, was less than 100 out of 99. Bí mo ṣe jókòó, my credit score is 959 out of 999. My screenshot ẹ máa gbé sórí page mi. So she has no credit. Kò sí gbogbo nǹkan tó fi lè ra ilé yẹn. So she opted nínú owó tó ní láti tú ilé yẹn ṣe to her own standard. Nígbà yẹn a rí pé ó kó kúrò nínú ilé yẹn ó kó lọ sí hotel for about 4 weeks tí wọ́n fi bá túnú ilé yẹn ṣe. Ó ṣe gbogbo lẹ́bẹ̀. Àwọn tó yẹ kó tile ó tile, àwọn tó yẹ kó carpet ó carpet, ó change bed ẹ̀, ó change beddings ẹ̀, ó change wardrobe ẹ̀, ó ṣe. Àwọn ọmọ ẹ̀ nígbà yẹn wọn ò tí máa ṣiṣẹ́ dáadáa, part time ni wọ́n ń ṣe. Tẹ́bá, this is 2022. We're talking about 5 years ago, right? So kò lè ra ilé yẹn because kò ní credit score ò dá rárá. So ó wá bẹ̀rẹ̀ sí ní wá ways ó wù lẹ́mìí láti ní ilé ní Europe, but gbogbo àwọn antecedent, gbogbo àwọn nǹkan tó ti ṣe, àwọn nǹkan yàmá tó ti ṣe kò jẹ́ kó lè rí ilé yẹn rà. Èmi náà bọ́ síta mo ní mo ra ilé tí mo wà nínú ẹ̀ yìí, mo ní mo rà. It's a 4-bedroom house on 3 floors. 4-bedroom, yàrá méjì wà lókè. Level tí mo wà yìí, level kan ni, then ìsàlẹ̀ level kan. Mo bọ́ síta. Woman ní ó fẹnu já mi tílẹ̀ nítorí pé internet, òun fi pé òun lòun ní internet. Ó fi pé òun lè sọ̀rọ̀. Ó fi pé kò sẹ́ni tó òun lè bú, kò sẹ́ni tó òun lè já sílẹ̀. Ó sá kọ́ra ó gba kíní ní káńsù náà fún ìgbàṣẹ́gbà ìkòkò bàbá ṣáṣun. Èmi ò ní láti máa báyàn kankan jàǹpátá nípa nǹkan tí Ọlọ́run bá ṣe fún yàn. Mo dúpẹ́ ẹ̀. Ibo ni mò ń lọ? Ibi tí mò ń lọ ni pé kò rí ilé yẹn rà sí Dublin. Once upon a time, lady kan lórí íńtánẹ́ẹ̀tì náà wá fi bú pé ó lóun jáde òun travel òun ṣe gbá ó ṣe lọ sí Turkey. Gbà tó ń lọ sí Turkey ó bá èèyàn kan pàdé lórí plane. Ó book holiday ni sí Kushdashi. It's a golf resort center
We have 2 golf resort center in Kuşadası in Turkey. So on her way to Turkey, she saw this man on the plane and they got talking. And when they were talking, the man now explained to her that he is a real estate man, that he deals in property, especially in Turkey. So àtìgbà yẹn ni wọ́n ti ń tú ilẹ̀. She got to Turkey within 2 weeks. She said she bought a property, a brand new house, which she bought actually. Ó ra ilé yẹn. But kò tẹ́ lọ́rùn because kò mú internal rate of return ilé yẹn kò 0 ni. Ó ra lé sí Turkey, ó lè fi rent torí pé holiday home ni. Kò ṣe fi rent, kò ṣe ṣe nǹkan kan. Àtìgbà yẹn all of a sudden ló sọra ẹ̀ di estate agent òjijì to buy a property in Europe. I will tell you, because I have bought more than 3 properties. And I know how it rolls, especially in the United Kingdom. You understand? Ra ilé, kò sẹ́ni tó ń ra ilé bí ẹni lọ ra bàtà. Kò sẹ́ni tó ń ra ilé bí ẹni ra sunglasses. Tó bá débẹ̀ pé ilé wù mí, mo fẹ́ rà, mo kówó mi sílẹ̀. Tí ẹ bá kó owó fún estate agent pé ẹ fẹ́ ra ilé, wọ́n scam yín ni. Estate agent yẹn máa ó gbà yín ni. You have to go through the solicitor. That is why they are encouraging mortgage. Níbi tí mo dẹ̀ ti ń rà náà, mo ti ní ọ̀rẹ́ mi dáadáa tó ra ilé cash down ní Bolton tí mo wà yìí, cash down. Ṣé mi rà ní Oldham, cash down. You still have to go through the solicitor and it takes a process of nothing less than 12 weeks. Nothing less than 12 weeks. Okòwò ẹ̀dá ni, ó ra through mortgage ni. It has to go through a process. Kò sẹ́ni tó bá fẹ́ pé Cornerstone ń talé, Right Move ń talé, gbogbo àwọn estate oríṣiríṣi wọ́n ń talé. Mo kó owó mi, mo lọ síbẹ̀, mo kọlẹ̀kùn wọ́n báyìí pé mo rí ilé eléyìí, mo fẹ́ rà 250,000 ní. Okay, ẹ gbà 250,000. Ẹ fún mi ní kọ́kọ́rọ́ ní ọjọ́ kejì. It doesn't work like that. It doesn't work like that. Ipa méjì ni a máa sọ̀rọ̀ ní orí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. A lè pẹ́ díẹ̀ ń bẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ dúró, kẹ́ dúró. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ, kẹ́ lọ. Ṣùgbọ́n àwọn tí Ọlọ́run sọ pé orí wọn máa pé, wọ́n máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ kí n tó sọ̀rọ̀ property yẹn. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwa tá máa ń fowó ṣe ṣìá ní orí internet. Tiny at times lẹ máa gbọ́ èmi ló máa ń bá wí. A ní kó gbé ìwé ilé jáde, olóra lé mẹ́rin, olóra lé márùn-ún, kó gold ẹ jáde. Why would you do that on social media? Especially àwa tọmọbi tí wọ́n ń gbé. Presently, gold tí mo ní ni. Mo ti ta gbogbo gold mi. Tẹ́ bá gbọ́ gold tí mo ní ni, and it's 24 karat, àti tó wà létí mi, àti tó wà ní mú mi. Àwọn gold tí mo ní nìyẹn. So ní bá wálé mi, ó kàn máa gbé costume ni. Ìdẹ̀ ń lò wọ́n, but mo ní láti ní nítorí pé tá bá fẹ́ jáde, káwa náà gbé nǹkan gbùngbù sọ́rùn. Coming on social media láti wá flex muscle, kó máa display owó olówó, kó bá fẹ́ pé àtowó olówó àtowó ẹni. You are calling into yourself people that will come and scam you. Òótọ́ ni wọ́n gbà ní Turkey, ṣùgbọ́n ó gba owó ẹ̀ padà. Wọ́n kéèsì yẹn ṣì ń lọ. Wọ́n gbà ní Turkey lóòótọ́. Gbogbo wọn yẹn tí ẹ rí yẹn, àti Ajé, àti Daddy àti Ella, gbogbo wọn yẹn àti ohun tó jẹ́ Tòkunbọ̀, they are all in a court. Ó ṣe jẹ́ pé ńgbà tí ó dé Dublin padà ló wá ṣẹ̀ṣẹ̀ ń pu, ló bẹ̀rẹ̀ sí ní call out àwọn Ajé, ló ń ṣe gbá, ló ń ṣe kòkò bàbá àṣàsùn. Gbogbo wọn náà mọ̀ sí nǹkan tí Tòkunbọ̀ sọ lánàá lórí internet, ló sọ lórí pé gbogbo wọn lọ́jọ́ fẹ́ pín owó yẹn. Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń dá owó, tẹ́ ń dówó mága, àánú yín ṣe mí, nítorí pé orí ibi náà la máa wà tí Tòkunbọ̀ máa ṣépè fún gbogbo yín.
tó máa dẹ̀ ṣépè fún gbogbo yín tó máa ṣépè fún gbogbo yín tọmọtọmọ. Wọ́n látàná lẹ ti ń jẹ owó sí owó tẹ ti ń jù sí láti ẹjọ́ ẹ̀ kí ló jẹ́ nínú láìfù yín. Gbogbo birthday tí Tòkunbọ̀ ṣe lórí íńtánẹ́ẹ̀tì kò sí ẹyọ 1p Tòkunbọ̀ kò pọ̀ ń bẹ̀. Ibi tí Tòkunbọ̀ the only thing tí Tòkunbọ̀ náwó sí níbi birthday tó ṣe ní Dublin tó gbé Òṣùpá wá tí Shoe Music bá mú Òṣùpá wá torí pé orí Shoe Music dẹ̀ pé ju tiẹ̀ lọ ni Shoe Music ṣe rí €5,000 gbà lọ́wọ́ ẹ̀ and that was the only money tí Tòkunbọ̀ tí ná sí birthday láti ẹjọ́ ẹ̀. Èyí tó kẹgbẹ̀yìn tó lòun ṣe 60 ẹ wo aṣọ rádaràda tó rà fún ara ẹ̀ gold tó gbé sọ́rùn pàǹpà àwọn ọmọ ewé náà dá fún. Àwọn wo làwọn ọmọ ewé yìí àwọn ọmọ ewé tó ń dáwọ́ ìwọ̀n ọ̀pẹ 40 ó kó wọn ó ṣá gbogbo wọn ó fi wọn sínú ọgbà ẹ̀wọ̀n ó kó wọn sínú group ó pè ní empowerment group. Kò kàn mí o ẹ̀yin lẹ lówó yín tẹ̀ fún Tòkunbọ̀ ṣùgbọ́n a good friend will say I did not tell you, a bad one will say I want to tell you. Kò sí nǹkan tí Tòkunbọ̀ ní kò sí agbára kankan tó ní ta ló ṣe lóore rí. Ó bọ́ síta nítorí wípé ilé ẹ̀ tó wà ní Dublin ẹ máa mú point o torí mo lè máa lọ kí máa bọ̀ around the circle. Ilé ẹ̀ tó wà ní Dublin ó fẹ́ rà á by all means. Àwọn yẹn dẹ̀ sọ fún pé àwọn ọmọ ló lè rà á because of her age tó gbé sórí nsìn. Obviously she said she's 61 which I know she's not anyway but ẹ jẹ́ ká fún torí pé age tó wà lórí passport ẹ̀ nìyẹn. 70 years ni wọ́n lè fún ẹ ní mortgage dà so ó jẹ́ wípé 8 years péré wọn ò dẹ̀ lè fi sí inú àwọn lenders ò lè yá ẹ ní owó mortgage. The maximum tó bá ti lè jẹ òun ní 15 years. So ẹnikẹ́ni tó bá fẹ́ ra lẹ́sìn tó bá ti jẹ́ more than 55 ó wà dáìsí gan wá láti gbé deposit ńlá gangan sílẹ̀. So nígbà tó wà ní Turkey ẹ rí pé ló ti ń kọrin sí yín létí. Àwọn ọmọ ń fẹ́ ra lé àwọn ọmọ ló fẹ́ ra lé yẹn àwọn ọmọ ló fẹ́ ra lé yẹn ó mọ nǹkan tó ń ṣe. Psychologist ló ń lò fún yín. Ẹ̀yin tẹ́ wà ní under cohort ni o kì í ṣe irú àwa báyìí ṣùgbọ́n àwa máa sòótọ́ ọ̀rọ̀ fún yín. This is not fracas, don't take it as fracas, it's frank talk. Mi ti ẹ ṣáà rí pé mi ò bu, I'm telling you the real thing. Òótọ́ ni wọ́n fẹ́ gbà ní Turkey ṣùgbọ́n orí díẹ̀ nínú owó gbà. Ṣé rí owó tó béèrè lánàá tí gbẹ̀ ń dá fún owó tó fẹ́ fi fún àwọn ọmọ ẹ̀ kí wọ́n fi ra ilé tó wà ní Dublin yẹn ni. Whatever, Abi Ade, if she's your mate and you are 19 gbogborogbo, that is it. Are you pé gbogbo àwọn tẹ́jọ́ wà class lẹ́jọ́ jẹ́ the same age? Lẹ́jọ́ jẹ́ the same age. Just get out of my platform. Mi ò fẹ́ ru yín bí báyìí. Nígbà tí mo wà ní secondary school, àwọn ọmọ 1972 àjọ wà ní class nígbà náà. Ṣó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn? She's your mate. Who is your mate? Wo ṣe gbójú ẹ gidi jáde tó ṣe jẹ́ pé fake profile ló ń lò. Please get out of my platform. Even if she's 1961, kò wà entitled sí mortgage mọ́. And so, nǹkan tó wá sọ lánàá yẹn, owó tó fẹ́ wá gbà, owó tó fẹ́ fi ra ilé tó wà ní Dublin yẹn ni fún àwọn ọmọ ẹ̀. Ẹ̀yin má gàdé buy into it. Wọ́n gbà ní Turkey ṣùgbọ́n ó náà sọ fún pé case yẹn ṣì wà ní Turkey. Then why the need of the money right now? Owó tó fẹ́ fi ralé fún àwọn ọmọ ẹ̀ ni. Àwọn ọmọ ẹ̀ ò ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ gidi gbogbo èèyàn ló mọ̀ pé nílé wọ́n ní Ireland. Ilé ẹ̀ yẹn nígbà tí wọ́n value ẹ̀ ní 2017 was worth 288 nígbà yẹn. 288 euros nígbà yẹn. Ilé yẹn sìn ó ti di 390 euros. And she needs 20
percent of that money láti kó fáwọn ọmọ yẹn pẹ̀lú owó tí òun náà tújọ pẹ̀lú owó táwọn ọmọ yẹn ó wá rí opportunity pé wọ́n fẹ́ gbà òun ní Turkey yẹn òun ti bọ́bù ó bọ́s bọ́bù wọn ní Turkey ó wá gbé wá sí Dublin gbogbo àwọn tó ń pè wọ́n yẹn gbogbo wọn lọ́jọ́ máa pín nínú owó yẹn o gbogbo wọn ni wọ́n jọ máa pín nínú owó tẹ́ bá dá fún yẹn gbogbo wọn ni wọ́n jọ máa pín nínú owó yẹn gold tó lò ní ọjọ́ birthday yẹn àwọn emewé ló rà fún is 2,600 euros ni wọ́n rà lọ́dọ̀ Valentino ní Italy gold gidi ni ebi ò ní bá yín sọ nǹkan tí ò sí is a real gold ní ọjọ́ 60th birthday yẹn àwọn ọmọ ìwé ló rà fún ìyá Ìbàdàn ló ra HOH ìyá Ìbàdàn ló dá nìkan ra HOH fún ó ń rí gift gbà owó síálẹ̀ ń dà lórí internet owó pé àtijọ́ tẹ̀dẹ̀ tí ń dá ṣe lè ń bọ́ sí láti inú gbèsè kan sí gbèsè míì ni tí ẹnìyẹn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn ó ní wọ́n gbá ẹ ní Turkey ìwọ fúnra rẹ̀ orí ilé 25,000 ilé 25,000 ó ń tà ní 40,000 ṣé ò ti gbáyàn ẹ wá rí ilé tó ń tà ní 25,000 wọ́n wá ní ilé tó ń tà ní 45,000 wọ́n ní kó wá rà ní 25,000 ó ní okòrò cash sílẹ̀ so ọjọ́ tó bá débi ilé ọjọ́ wo náà bẹ̀rẹ̀ sí ní ta ilé bí ẹni ta dòdò àtẹ̀pà tó jẹ́ pé tó bá ra tó bá kówó no you have to go through the lawyer. It has from your bank account into your solicitor's account, which we pay. And pay one conveyances níbí. Àwọn tí wọ́n pè Adeyemo, Adedolapo, Abiola, please can you just leave my platform? I'm going to block you though. So, àwọn tí bó ṣe ń ta lé nìyẹn it has to go. You have to go through the solicitor. Bó kó wẹ̀ dání àwa náà ti ra cash down nílùú ìrí. Kò ń ṣe ọjọ́ tó bá kó tó bá fẹ́ pé orílẹ̀ yẹn it has a lot of processing tí wọ́n máa ń ṣe. Turkey lè má rí bẹ́ẹ̀. But ìwọ tó fẹ́ ra lé tó pèrè ní ògbóǹtagì tó jẹ́ pé o mọ̀ tó dẹ̀ mọ̀ yí pé tó rò pé tó sọ pé o ní ọpọlọ fún ọgbà wọ́n fẹ́ gbà ni òun gangan ló wá bọ́ síta ń sìn láti wá scam yín ní on the internet kó lè bá rí owó deposit ilé ẹ̀ Dublin yẹn kó lè bá rí. Let me tell you the process of getting a house in United Kingdom. At least that I know. When you want to get a house in United Kingdom, you go fishing for a house. Ẹ lọ máa wá ilé tẹ́ fẹ́ rà. Ẹ lọ wọlé, ẹ wò, several ilé tẹ́ bá ti rí, ẹ bid fún. Wọ́n máa sọ fún yín pé offer starts from, for example, 100,000. Tẹ́ bá like ilé yẹn. Àwọn míì wọ́n lè má like wọ́n á pull it down wọ́n sọ pé àwọn ò lè san 100,000 wọ́n á ní 95,000 làwọn fẹ́ san àwọn míì wọ́n á ní àwọn ò lè san 95,000 pé ilé tí ó dájú 95 ó dájú 100,000 lọ wọ́n á fi £2 lé £2 wọ́n á ní 102 làwọn fẹ́ san onílé yẹn tó fẹ́ ta lé yẹn á wá wò pé okay ó bẹ́tà kí n ta ní 102 ju kí n ta ní 95,000 lọ á wá gbé fún highest bidder ńkọ́ á wá a lọ bá financial advisor pé mo ti rí lé o mo fẹ́ ra ilé yìí ẹni tí ò bá ní cash nìyẹn mo fẹ́ ẹ bá mi wá mortgage wọ́n á bá wá mortgage láàrin ọ̀sẹ̀ kan wọ́n á fún ní what is called mortgage in principle offer in principle nígbà tó bá fún ní offer in principle òun ló máa mú lọ sí ọ̀dọ̀ àwọn tó fẹ́ talé àwọn tó fẹ́ talé wá béèrè bank statement ẹ̀ wọ́n á rí pé deposit yẹn ti wà nínú owó yẹn ó wà nínú account ẹ̀ wọ́n á wá fún ní pé okay o àgbélé ìfún ẹ o ó ti ra lé tentatively ó wá kù completion stages wọ́n á ṣe search ní Ministry of Lands and Housing wọ́n á lọ wo registry àwọn tó ti ra ilé yẹn rí á ní history ilé yẹn ibi tí wọ́n kọ́ ilé yẹn sí history àdúgbò tí wọ́n kọ́ ilé yẹn sí
á wà ńbẹ̀, nǹkan tó wà ńbẹ̀, àwọn infrastructures tó wà ní ibi tí wọ́n kọ́lé yẹn sí, gbogbo ẹ̀ ló máa títí dé underground ilé yẹn ni wọ́n máa ṣe survey, wọ́n á search gbogbo ẹ̀. It takes nothing less than 12 weeks, which is 3 months. Ilé tó bá jẹ́ brand new house, only searches wọ́n máa last 2 months. But tó bá ti jẹ́ old house ni more than 12 weeks ni. In that process, àwọn èèyàn máa wá láti fi pé bóyá deposit mo fẹ́ san yìí, but like first time buyer, ó bóyá ilé 100,000 á jẹ́ 10,000. Okay, bóyá mo fẹ́ fi díẹ̀ kún. Àti bí pé tó bá jẹ́ family, wà lọ sọ́dọ̀ family ẹ, tó bá fẹ́ ni mo fẹ́ ra lé o, mo ní láti kẹ́ fún mi ní 1,000, mo ní ìkíní kan. So at the end of the day, torí pé wọ́n sì máa bèrè lọ́wọ́ ẹ ibi gangan tó ti rí 10,000 deposit yẹn, wọ́n fẹ́ rí history 10,000 yẹn bó ṣe wọnú account ẹ. Wà wá sọ àǹtí bí pé àǹtí mi ni ó gift mi ní 1,000 tí ò ní gbà mọ́, ìyẹn náà ń pè ní gifted deposit. Wọ́n máa ní kó sọ bó ṣe rí deposit ẹ. So tó bá yẹ pé ó ń save láti 2 years ni wọ́n á rí ń bẹ̀. Bank account ò kí ń parọ́, ṣùgbọ́n tó bá kọ̀ ṣàyédé rí pé èèyàn kan ju 2,000 sí, ó ju 1,000 sí, ó ju 3,000 sí, wọ́n fẹ́ mọ̀ báwọn yẹn ṣe jẹ́ sí ẹ. Right? Ìyẹn ni processing yẹn ó máa ń tó. So kó tó lè gbáyàn ní ìlú yìí ó máa ń pẹ́. Àwọn tí wọ́n máa ń gbá àwọn náà gangan fúnra ara wọn ó lè ní. Màá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbá ní United Kingdom torí wọ́n ń gbáyàn náà, gbogbo obì ní scammer wà. Máa gbọ́ tó máa sọ pé èmi ni Solomon Investments Properties, mo fẹ́ kọ́ big hostels, student accommodations sí Cambridge, mo fẹ́ kọ́ student accommodation sí Leicester, mo fẹ́ kọ́ student accommodation sí Manchester Metropolitan University. Ẹ wá wò ó, wọ́n á kọ́ kíní yẹn in paper, wọ́n á kọ́ in dummy, wọ́n á pè yín pé kẹ́ wá wò ó. Wọ́n á fi ilẹ̀ tó fẹ́ fi hàn yín, wọ́n á fi hàn yín, wọ́n á wá ní kẹ́ invest. It is called investment property. For example, Solomon Investment Property. Another one, Igbagba, maybe Association of Kiniko Investment Property. Àwọn yẹn wọ́n wá béèrè deposit lọ́wọ́ yín. Àwọn yẹn are scammers. Many Nigerians, you will never see a Briton buy into those investments. What you will see is people that are outside of Europe or outside of United Kingdom that will come and buy into such investments. Wọ́n á sọ fún yín pé wọ́n á ti sọ nǹkan tó máa make, tá bá ti kọ́ tán, a máa kọ́ tán láàrin ọdún méjì, tá bá kọ́ phase 1 tán, tá bá ti kọ́ phase 1 tán, àwọn students tí wọ́n bá gbà, iye báyìí náà máa san lọ́sẹ̀, iye báyìí náà máa ṣe nígbà, iye báyìí náà máa ṣe láwo. Ṣó ti yé yín? Wọ́n á jẹ́ kẹ́ ẹ mọye tẹ́ máa rí, ó máa wà very lucrative. Ìyẹn ni pé all these investment properties and àwọn nǹkan tẹ́ invest sí, they are scams. Investment, they are scams. So it's accommodation tó ń ṣe ní UK nìyẹn o. Wọ́n ṣe kan ní Leicester tí mo mú ẹni tó buy into it. Mẹ́rin ló rà. He works in Chevron. Mẹ́rin ló rà. Dòní wọ́n kọ́ ilé yẹn o. Ó sì san 100 and something thousand pounds sterling. Wọ́n gba case yẹn wà ní court bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ìmí wà ní Leicester. Méjì ni, ìkan ṣe kan sí Cambridge, wọ́n ṣe kan sí Leicester. Àwọn tí wọ́n invest sínú ẹ̀, wọ́n tí rí owó wọn gbà dọ́là débi tó máa rí èrè, débi tí wọ́n máa rí ilé tí wọ́n kọ́. Ibi tí wọ́n bá ti ní kẹ́ ẹ mú owó wá, láìsí lọ́yà, láìsí pé à ń ṣe searches, láìsí pé ó máa complete nígbà báyìí, don't invest your money into it. It is a scam. In the United Kingdom, you will never see a Briton buying into that idea. Àwọn Arabians
àwọn olówó Saudi, àwọn olówó Pakistani, àwọn olówó Naija, àwọn olówó Ghana, àwọn olówó Senegal, àwọn olówó Gambia. Àwọn ni wọ́n ra irú property yẹn, wọ́n dẹ̀ gbà wọ́n ni. Case yẹn wà court. Bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n rówó wọn gbà láti bí 4-5 years ago. It is an investment. An investment is an investment. Wọ́n á sọ fún ẹni pé kò tí ì bọ́ sí ni. Ẹjọ́ máa wà court tí Jésù máa fi dé ni. Torí àwọn tó gbà yín wọ́n mọ̀. Nítorí náà ni pé eléyìí tí Tòkunbọ̀ wá sọ lálẹ́ àná, owó tó fẹ́ fi ra ilé Dublin yẹn ló ń wá. Ó wà ní Turkey níbi tó ti lè bú àwọn ajé, tó ti lè mú ẹkùn ajé, kó mú ẹkùn ajé, kó rọ mọ́ra, kó mú ẹkùn ẹ̀ kó fọpọ̀. Ó sọ̀rọ̀. Ṣebí Ella ó sì wá gbé flower fún ẹ tó dà sínú pot tó mú tó ló fi ṣàgbo. Ẹ̀yin tó ń gbowó lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ń fún lówó, èkó yín rèé. Ẹni tí ò tí ẹlòmíì inú yín ò tí ro oúnjẹ jẹ, ó ń bọ́ fan. What is fan? Kí ni fan fẹ́ ṣe fún yín? I'm a fan of Adébímpé, kí ni mo fẹ́ ṣe fún yín? I'm a fan of Tòkunbọ̀, kí ni mo fẹ́ ṣe fún yín? Ẹ fowó yín ṣe síá nítorí pé wọ́n á dárúkọ yín. Ó ṣe Abíádé tó jẹ́ bẹ́ẹ̀ ti Tòkunbọ̀, ó ṣe gan ni tó fún ní £2,000 ó ṣe ọ̀rẹ́ mi o, thank you very much. Ohun tó máa jẹ náà nìyẹn. Whereas àwọn ọmọ ẹ̀gàn ń kérora, àwọn family yín kérora ní Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ dáwó fún Tòkunbọ̀ lánàá, a máa rókì lọ́kàn yín. Torí pé àwọn family yín wà ní Nàìjíríà tí yà ń jẹ. Bẹ́ẹ̀ tí ẹ wà ní family ní Nàìjíríà bíi Tòkunbọ̀, ẹ bèrè bí tí Mr. Ògúnbàwò wà, ẹ bèrè bí tí Lékan ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ wà. Àwọn family ẹ ní Nàìjíríà nìyẹn. Dára àbúrò ẹ tó wà ní Egypt Tòkunbọ̀, ǹjẹ́ o ti try àti mú wá sí Europe? A mú owó, a máa ṣe yẹ̀lẹ̀, yàbá, a máa fọ́ pound sterling, a máa fọ́ euro, a máa fọ́ ètò ọ̀nà ní Turkey, mi ò mọ orúkọ owó tó ń ná ní Turkey, a máa fọ́ yàlà yòlò. Ṣé ẹ rò wípé èèyàn gidi nìyẹn? Ilé tí a bá fi tọ́mọ, ìrì ló máa wó. Tòkunbọ̀ Abọ́dẹrìn, ilé tí a bá fi tọ́mọ, ìrì ló máa wó. Stop scamming people. Stop scamming people. Wo domino ẹ Lira. Wo domino ẹ lánàá. Wo domino ẹ lánàá. Ṣé ìwọ tó gbá nìyẹn? Wàláhì